Baba, ẹ kálẹ́. Ẹ káàárọ̀ jàre, sorry baba. Long time. Ẹ lè pa music yẹn. Báwo ni everything sir? Ṣé ẹ lè pa music yẹn? Kí lẹ sọ baba? Ṣé ẹ lè pa music yẹn? Ok, ẹ jẹ́ ń lo ẹ̀ baba, má bínú sir. Báwo ni nǹkan sir dáàdi? Dáadáa ni. Where are you streaming from sir? Kí ni mo lè ṣe fún yín? Sir? Kí ni mo lè ṣe fún yín? Sir dáàdi ẹ jọ̀ọ́, mo nídìí followers díẹ̀ ni mo TikTok tí mò ń lò. Lójijì tí mo kàn ní kí n login wọn bá gbà kí n login mọ̀. So eléyìí mo ṣẹ̀ ṣí àkáǹtì eléyìí ní èní ni. So dáàdi mo nídìí assistant ibi àtẹ̀lé nìkan followers ní kan tẹ̀ follow mi díẹ̀ jọ̀ọ́ sir. Àǹpá àgbàlagbà náà la máa ń wọ́tọ̀, ọmọdé máa ń bèrè ọ̀nà ni. Ẹ tẹ 500,000. Sir? Wọ́n ní kẹ́ tẹ 500,000 ká sáré bá yín parí iṣẹ́ yẹn. 500k ṣá lè sọ̀rọ̀ ṣá lè sọ̀rọ̀ ṣá kì í follow yín bá ti ṣe tán after life máa a máa sọ̀rọ̀ ṣá dáàdi ṣe ti gbọ́. Ọ̀dà. Ẹ káàbọ̀. Ẹ apá sà. Kí ni mo lè ṣe fún yín? Bàbá mo ní ìdí change díẹ̀. Kí lẹ wí? Mo ní ìdí change díẹ̀ kan ní sẹ́. Èsì kámẹ́rà yín náà. Mo ní nọ́ọ̀bì tí mo wà ní. Ẹ pé account number yín. 20 Hello sir. Ẹ káàbọ̀, kí la lè ṣe fún yín? Ẹ káalẹ́ bàbá. Ẹ káàbọ̀. Sir. Àwọn kan wá ń gbádùn yín ni mo ta ní kí náà ní sir. Láti Benin Republic sir. Ṣé ẹ fẹ́ kí mi pẹ̀lẹ́nu ni àbẹ́ fẹ́ fún mi lówó? Mo ta ní kí náà ni. Kò lówó ń bẹ̀. Tí mi ò bá rí mo dín kọ́ bàbá. Kábíyèsí bàbá. Ok, ẹ̀yin náà ní ìdí owó. Gidi gan bàbá. Ẹ pé account number yín. Benin làá wà náà. Morning, sir. You're welcome. Thank you, sir. I'm streaming from Lagos State. Okay. Yes, my name is Kaduk. Can you open your camera? Okay, sir. Well, sorry, they disconnected my light. That is why. Okay, I can hear you. Yeah, they disconnected my light because I'm not able to pay my bills. I work as a cleaner here in Lagos. I receive 30,000 naira, my monthly salary, but I really need a support from you. What type of support is that? Good. Support that I need from you. I need like 10,000 naira. Because things are not really easy for me. Even to yourself, I find it difficult. Honestly speaking. You
need how much 10,000 naira, sir. 10,000 naira. to do what? I will buy small garri, then I will still buy small food, John, and I will manage some from inside too. I'm a Idoma by tribe. You pay Doma. Yes, Idoma, Benue State, Idoma, yes, sir. So do you see where they write it that they help people? No, you did not write it that you help people. But I always join your life that anytime I come here, most time you help female, most time you help people that you always bring up. Some women, maybe single mother like that, you always give them a support. Do you hear Yoruba? No, sir. No, sir. I'll not lie to you. No, sir. So how do you cope with my live video? Well, if they came up here, they will speak Yoruba, but most time they will thank you. They will thank you that God will bless you. God will bless you. God will bless you. What bank are you using? I'm using Zenith Bank, sir. Are you going to see alert immediately? Yes, sir. Is this the same phone that you use to collect alerts? Yes, sir. Yes, sir. Yes, sir. Call your account number. Okay. 22 Go on. 19 Go on. 16 Go on. 73 Go on. 52 Hmm? 52 Zenith Bank. Una Ogu. How much do you see? Let me check, sir. Not yet, sir. Not yet, Trixie. Okay, receive. Jesus Christ, sir. Well, thank you, sir. God bless you. May God continue to reward you. Long life and prosperity, sir. Thank you. I receive a sum of 50,000 naira. Thank you, sir. God bless you, sir. Thank you. Thank you. Thank you. Bye-bye. Ó ṣe kòńgẹ́ àwọn holy center. Ó ṣe kòńgẹ́ àwọn holy center bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tó bá ṣe yí wá ni. Tó bá ń gbọ́ Olúpẹpẹ Àjà. Sir, sorry, good morning. Ẹ jẹ́ kí n hope camera mi sọ. Mo ń bọ̀ lọ́nà. You're welcome.
Can you hear me? Yes, I can hear you, sir. What can I do for you? Anything, sir. Like what? Anything. Are you married? Are we starting? What is it, sir? Can we start it? Can we start? Can we start dating? Come again? No problem. Yeah, do 360. Where do you live? Ibadan. Okay, take your Bible and write my WhatsApp down. Sir? Take your Bible and write my WhatsApp number down. All right. Take your Bible and write my WhatsApp number. Zero 81 Uh-huh. 34 27 67 56. Call the number and confirm it. Call the number for me. You mean right now? What you write, call it. Let me hear. Okay. 081 34 56. Just add in that the yellow girl that I want to marry. Okay. I will be. Can you go and do that now? Now what? Can you go and do that now? Yes, I will do it right Can I now. do that so that I can store your number? All right. Hello, sir. Ẹ káàbọ̀. Ọba, ẹ kú ètò sà. Ẹ̀sìn gangan mà, ọlọ́run ràn yín lọ́wọ́ o. Àwọn tó tẹ fún ẹ̀, wọ́n á gbádùn ẹ̀ ṣojú. Ọba àtúwárì, àgbàlagbà ẹ kú ètò. Yes, sir. Kí n máa fọ́lọ̀ yín, mo ń gbádùn yín bàbá. Ó yẹ kẹ́yìn náà lè tẹ́wọ́ kẹ́ lè fi ran ètò yẹn lọ́wọ́ ká lè máa rí help yẹn ṣe ni. Màá máa ṣe tó oríṣiríṣi tó bá ti gbé wá náà, ọ̀nà máa bá yín dá sí. Wọ́n máa ń gbé wá náà tó oríṣiríṣi tó bá ti gbé wá, màá ṣe àyẹ̀wò síbẹ̀. Ìlú wo lẹ wà? Ìlú Èkó ni bàbá rùn, Iṣẹ́ wo lẹ ń ṣe? àbí business man. Máa ń ta aṣọ, adé ọba gbogbo nǹkan tó dá aṣọ lọ́fíìrìn ẹrù. That's very good. So mo wá dá patronize ẹ máa ń wọ white mo máa ń lórí white tó fún oríṣiríṣi amatras native tó fún ẹ white oríṣiríṣi lọ́balọ́ba. Ẹ máa ń ta kí ni? Àwọn matras natives àwọn fìlà ọba yẹn àwọn matras natives tó máa ń wọ yẹn white white máa ń pè é. Bóyá tilẹ̀ bá ti mọ́ ẹ padà wá. Lórí sẹ́ńtà bá ti jí wáyé. Wọ́n lè wo àwọn nǹkan tí ẹ ní ìgbà yẹn àwọn ọmọ mi máa ti wà ní bísíkà wọ́n lè rà fún mi. Lórí sẹ́ńtà.
can. How are you? I'm fine. What can I do for you? I can assist in touching you. I just enjoy your vibe, sir. Where do you live? I live in Benin. What do you do for a living? I'm a student, sir. I have something to say, sir. You have something to say? Yes. Go on. Since when I know this school here, nothing is going well because my mama and dad, I was calling them, they don't have money. Okay. You can help me with anything so I can get something to eat to school tomorrow. Like how much do you need? Even though it's 5,000, I'll just get something and eat, please, sir. Call your account number. 70. Guys, Abba. Ìdáná ní tọ́ọ̀kì yóò dá tèmi máa bá mi. Ẹ káàbọ̀. Rárá gà. Tẹ̀lé sí kámẹ́rà yín yẹn. Ẹ káàbọ̀. Ọba wọn gbádùn yìí gan. Kí ni mo lè ṣe fún yín? Lákòókò mo fẹ́ show talent tí Ọlọ́run fún mi ní sà. Irú tálẹ̀tì wo nìyẹn? Mo ní àǹfààní láti sọ̀rọ̀ bí èèyàn púpọ̀ sà, bí ẹni 5-4 sà. Ṣé ẹ lè sọ̀rọ̀ bí ọba Sólómọ́nì? Mi ò ti lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sà, ṣùgbọ́n mo lè sọ̀rọ̀ lárúgbó lóbìnrin, mo lè sọ̀rọ̀ lárúgbó lọ́kùnrin, mo lè sọ̀rọ̀ obìnrin nọ́mà. So tẹ bá wá sọ tálẹ̀tì níbi kílẹ̀ mọ̀ tó máa wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ìrànlọ́wọ́ àti jáde káyé mọ̀ mi ni mo fẹ́ sà. Bóyá ẹ sáré ṣe ní ìṣẹ́jú méjì péré. Bá ń pe bàbá kánákáná wá kí wọ́n wá kí ọba. Ẹ kú àjálẹ́, ẹ kú ojúmọ́. Mo fẹ́ ìyàwó mi, owó sì mi. Ìyàwó mi náà ti wà níbí, kó náà wá kí gbogbo ilé. Ìyá ẹ súnmọ́ bí. Ẹ kú ojúmọ́ gbogbo ilé o. Dáadáa lẹ jí. Ọlọ́run á máa fàlùbáríkà sọ́wọ́ gbogbo yín o. Ọba mi, ẹ jèrè, ẹ ní kún kéèké,
gbogbo ọmọ mi náà máa ń ròyìn wọn ní ọba Solomon ni ó alálùbáríkà èèyàn ni. àtìgbà náà ni mo ti ń gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run tiẹ̀ gbé ń pàdé ọba o kí n ṣe kòǹgẹ́ rẹ̀. bọ́mọ mi ṣe wá ké sí mi nu pọ̀ bá ti déhùn ṣíṣí Fúnkẹ́ bọ́ àyín oje kó tó máa ṣe kánmọ́kànmọ́. ìyá Àgbàyẹ tún ti dé nìyẹn, ẹ má má pariwo ẹ tí ẹ ní jẹ́ kéèyàn sùn, ewu ní kẹ́ máa pariwo. Kí ló dé tẹ́ tún dáhùn mọ́ mi lójú sí ìyá àgbà? gbẹ́nu sọ̀hún dáńdáàrún mọ́ ọ lójú àti dòyìn tó ti lọ́n gbàdúrà kó o fojú kan ọba Sólómọ́nì ọba rèé o àní ọwọ́ akí onímọ̀ ń dárun mọ́ ọ lójú kó o gbẹ́nu sọ̀hún. Bàbá ẹ káàárọ̀ sà, mi ò mọ̀ pọ́ bá Sólómọ́n lẹ́ni kí n wá kí kábíyèsí o, mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je arọ́ba fín báyìí lọ́ba pa. Màmá ẹ jẹ́ kí n pe ọmọjọ Ìgbò wá kó náà wá kí ọba, ọmọjọ Ìgbò wá kí ọba Sólómọ́n náà. Kábíyèsí ẹ káàárọ̀, mi mọ̀ pé ẹ̀yin náà ni kí n wá kí kábíyèsí ẹ káàárọ̀ sà. Ẹ wo mo ti ń wà yígà láti fojú kan ọba, mi ò mọ̀ pé òní ni màá tún láǹfààní láti rí ọba. Ẹ wo ọpẹ́lọpẹ́ màmá tán wá jí wa, mi mọ̀ kábíyèsí ẹ má bínú. gbẹ́nu sọ̀hún bí ó ṣe máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lóòrùn bí ẹni tí tẹ̀yìn fọ́mọ́nú ọba dákun má bínú nítorí Ọlọ́run ọmọdé ní í ṣe o èyí tí í ṣe bàbá wọn bàbá kànnàkànnà Ọlọ́run o bàbá òun n ò ní fi tọrọ ọkọ alálùbáríkà àtìgbà tó ti fẹ́ ń sílé mo ti ní mọ́gílẹ́mù bó ti jẹ́nu ẹ ṣé mo dúpẹ́. Thank you sir. Mi ò gbọ́ yín sà. àgbọ̀ yín sà o. mo ní ẹ ò lè double tap lókè. Kí ni ìpinnu yín? Kí ni ìpinnu yín tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí? Kí ni plan yín? Ìpinnu mi ni wípé kémi náà di gbajúgbajà òṣèré celebrity comedian tí ayé mọ̀ bí wọ́n ṣe mọ àwọn aṣíwájú mi tọ́lọ́hun sì ní jẹ́ kí wọ́n jábọ́. Ṣé ẹ mọ nǹkan tí àwọn aṣíwájú yín ṣe lókè tó ń bọ̀? A ní ẹ ò lè táàpù lókè. Mo ní kí lẹ mọ̀ wípé àwọn taṣíwájú yín ṣe kó tó di pé wọ́n débi tó ń dé. Bí bẹ́ẹ̀ ṣe ń lo ẹ̀bùn náà nìkan lẹ rò pé wọ́n kàn lò ní tí wọ́n fi dókè ni. Mi ò mọ̀ sà. Ṣé ẹ ti rẹ́dí àti ṣe nǹkan táwọn taṣíwájú yín ṣe kán tó dókè? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ lè ṣe oògùn? À ń gbìyànjú ẹ̀ díẹ̀díẹ̀ sà. Ok, ẹ ti máa ń ṣe oògùn dẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni sà, a sì ń gbàdúrà. Tí èèyàn bá fẹ́ ṣe oògùn, èló lẹ mọ̀ pé ẹni máa ní lọ́wọ́ kó tó lè sọ pé òun fẹ́ ṣe oògùn? Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ, wọ́n máa ń sọ pé ẹni tí ó bá ṣe oògùn yóò ní owó lọ́wọ́. Ṣùgbọ́n bí ká fi 5,000, 10,000 ṣe oògùn,
ní ohun tí ẹ torí mi ò tí ì mọ̀ rí owó lórí ohun tí Ọlọ́run gbé lé mi lọ́wọ́. So ìwọ̀nba tí mò ń rí náà ni mo máa ń fi ṣe díẹ̀díẹ̀. Táwọn èèyàn á dẹ̀ sọ pé ó mú owó ńlá wá láti fi ṣe oògùn káyé lè bá mi. Ẹni tó bá fẹ́ so oògùn, ó máa kọ́kọ́ lọ gbé láàárùn àbí kọ́kọ́ lọ ṣe ẹrú bóyá kábúkábú ló fẹ́ lọ ṣe ẹni tí tó bá ń pọ̀ ń lè ṣe. A wá tọ̀ àwọn àgbà lọ, kì í ṣe àwọn àgbà tó máa sọ fún yín pé kẹ́ lọ wá mẹ́nu mọ́ wá o. Kì í ṣe àwọn tó máa sọ pé kó lọ wá egungun òkú wá o. Ewé àtegbò wà o. Wọ́n máa da ifá, wọ́n máa bèrè lè tó bá yín ẹlẹ́dàá yín jọ. Kó tó di pé máa lè gbé gbèsè ẹ gbọ́dọ̀ ní bíi 5 million sákàǹtì. Ìbàlẹ̀ tó lè sọ pé fẹ́ lọ so oògùn. Ẹ bá lọ kó 100,000 200,000 fún babaláwo pé kó bá yín so oògùn. Bí ìgbà tó jẹ́ pé ẹ fẹ́ fi ọ̀bẹ fẹ́ fi wú igi ìrókò. Ó ṣeé ṣe. So don't waste your time. Ká wá sórí TikTok ká máa sọ̀rọ̀ kọ́ ni èèyàn fi ń popular. O gbọ́dọ̀ ṣe nǹkan tó jẹ́ pé àwọn ènìyàn yẹn tí wọ́n bá gbóhùn ẹ̀ wọ́n gbọ́dọ̀ ní ìsinmi. Irú àwọn 165 tó wà níbí báyìí, oògùn ló mú wọn. Kì í ṣojú lásán náà fi wà níbẹ̀. Èmi ojú oorun ló ti tají. Èmi ìfẹ́ dóyàwó ẹ̀ lọ́wọ́ nígbà tó rí pé mo ti wà lórí live. Ó sá fi ìyàwó ẹ̀ sílẹ̀. Kì í ṣojú lásán. But àwọn tó ti wà síwájú yẹn irọ́ náà máa pa fún yín. Àdúrà nìkan la ń gbà. Ọlọ́run nìkan la bá gbójúlé. Ìwọ náà tẹpá mọ́ṣẹ́. Irọ́ náà pa fún ẹ. Let me use my own as an example for you. Okay, sir. Bàbá àti ìyá mi tálákà ayé àtọ̀run ni. But kó tó di pé mo débi tí mo dé, mo gbé àwọn ìgbésẹ̀ kan. Mo kọ́kọ́ lọ sí ìdílé bàbá mi. Mo lọ bèrè lọ́wọ́ wọn pé kí lè wọ̀ tán máa ń sá fún bẹ̀ tí wọn kì í jẹ. Wọ́n sọ ẹ̀wọ̀ yẹn fún mi. Ìgbà tí mo rí gbogbo àwọn tó ń pa ẹ̀wọ̀ yẹn mọ́, mo rí pé ìkan ò gbé kan. Mo wá bẹ̀rẹ̀ sí jẹ ìwọ̀ yẹn. Mo lọ sí ìdílé ìyá mi, mo lọ bèrè nǹkan tó jẹ́ ẹ̀wọ̀ wọn níbẹ̀. Ìgbà tí mo rí pé gbogbo àwọn tó bẹ̀rẹ̀ sí ń pa òfin yẹn mọ́, mo rí pé ìkan ò gbé kan, mo bẹ̀rẹ̀ sí jẹ ìwọ̀. Gbogbo spirit ilé bàbá àti ilé ìyá kọ́kọ́ padà lẹ́yìn mi ná. Mo ẹ̀tẹ̀ wá lọ sí kábúkábú. Mo keep 6 million naira. Mo wá fi wọ ọkọ̀ awo lọ. Mo pàdé àwọn tó gbá mi. But àwọn tó gbá mi yẹn mi ò kà sí gbígbá, mo kà sí ẹ̀kọ́. Torí gbogbo gbígbá tó ń gbá mi nígbà yẹn ló sọ mí di ẹhànnà lénìí. Ló sọ mí di àlùjọ̀nú ènìyàn. Ó jẹ́ pé tí bá rí ènìyàn tó bá fẹ́ purọ́ fún mi mo mọ̀, tó bá fẹ́ tàn mí mo mọ̀. Kó tó di wípé mo ti ná owó yẹn kún 500,000 kó tó di pé mo pàdé reality. Bàbá yẹn ṣe sọ fún mi wípé mi ò gbọ́dọ̀ wọ colored aṣọ mọ́, gbogbo ọkọ mi gbọ́dọ̀ jẹ́ white. Wọ́n ní kí ló máa yẹ òfin. Kí lọ wá irun díkìnìún. Ìdí nìyẹn tí mo sọ fún yín pé o ní ìdàtí ẹni tó bá sọ fún yín pé kó wá lọ mú egungun òkú ènìyàn wá ó fẹ́ tàn ẹni kò mọ kankan. Kí ni ìwọ̀n yẹn kì í ṣiṣẹ́ kàn fẹ́ kó bá ìgbésí ayé ẹ̀. So ìkó dídẹ wọ́n sá ṣe gbogbo kí náà papọ̀. Wọ́n á sọ fún mi pé kí n máa lò ó, kí n máa fi wẹ̀. Bí mo ṣe bọ́ sórí íńtánẹ́ẹ̀tì báyìí
tún díẹ̀ náà tó bá fẹ́ post mi máa ṣépè sọ nígbà yẹn mi ò bẹ̀ pé kó post the whether you like it or not you will love me tó bá rí fídíò mi kan tí mo ti ṣe tipẹ́ màá máa sọ fún ẹ pé tipátipá ló máa fi like mi tipátipá ló máa fi fẹ́ràn mi oògùn ni ó dá mi lójú ni kì í ṣe tẹnu níbi tí oògùn yẹn tó wá dá ẹ̀mí lójú dé màá sọ fún ènìyàn wípé oògùn ni mo ṣe tiẹ̀ tó fi ń ṣe nǹkan tó ń ṣe fún mi o still náà ènìyàn ní stop kí ni wọ́n sì máa ṣe lọ. gbogbo àwọn tí mo sọ fún ìsìnkú oògùn mú ẹ rí i pé kán lọ ẹ̀gbọ́n yìí tó pọ̀ sí. 178. kì í ṣojú lásán wọ́n lè lọ máa èmi máa pe àbúrò ìyá ẹ̀ lórí fóònù pé ọba Solomon ti wà lórí láìfò ẹ wá wo ojú lásán ok kí ni wọ́n wò yín sí tí wọ́n lè lọ sùn. so advice tí mo fún ẹ lálẹ́ yìí ó ṣeé ṣe kó grab ń bẹ̀. Mo ti grab ń bẹ̀ sà. ó dẹ̀ lè ṣeé ṣe kẹ̀ kó wo pé bóyá mo bá ẹ ṣẹ̀fẹ̀ àbí mo bá ẹ ṣeré wá kùn sọ́wọ́ ẹ̀ tó bá kọjú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá kùn wọ nìkan. Kí n dèrò ara mi pa. olùpẹpẹ àjà kákáká lójú ogun lè òrómì ẹyẹ sódò òkè onílé kéré wà àjàmọdò òkè gbì integrity mana tẹríalò jìjì ojúbọrọ gbọmọ lọ́wọ́ ẹkùrọ ẹni tó bá fẹ́ jẹun gbọngbọn á tilẹ̀kùn gbọngbọn ilé ayé ilé ogun ó ra lẹ̀ sínú ayé ó ní o fẹ́ gbádùn ayé níbo la ayé ti fẹ́ gbà á o máa ra lẹ̀ sínú ayé ní káyé tó gbà á ó ra lẹ̀ o sọ pé o fẹ́ kọ́lé níbo ló fẹ́ kọ́ sí. ẹ má máa tanra yín mọ́ don't deceive yourself orí ìdùbúlẹ̀ yìí làwa ti ń pa owó orí ìdùbúlẹ̀ wa yìí Ẹ káàárọ̀ sà. ẹ ti ṣetán àti òbí kámẹ́rà ó yẹ kẹ́ ti mọ ìwọ̀ mi láti ṣe pé mi láìké máa pa kámẹ́rà níwájú. Ọba ẹjọ́ torí Ọlọ́run sà mi tí ì pé 1K follower ẹjọ́ sà. kí lẹ́ ń bẹ̀ mí fún gbọ̀ngàn. Ẹjọ́ sà mo nílò ìrànlọ́wọ́ yín ni. kí lẹ́ máa fi san. arábìnrin kí lẹ́ máa fi san time is going mi ò ráyè. Mo máa mórè sà. kí lẹ́ máa fi san oore yẹn mo fẹ́ gbọ́. Nǹkan tẹ́ bá ní fi san màá fi san. kí lọbìnrin ń gbà lọ́wọ́ ọkùnrin kí lọkùnrin fẹ́ lọ́wọ́ obìnrin. Ìfẹ́ ni. ìfẹ́ kí ni ṣé ìfẹ́ sì wà láyé ni ìfẹ́ ò tí ì kú ni. kí ló ń jẹ́ ìfẹ́ irú ìfẹ́ wo. Nígbà tẹ́ ní kí lọkùnrin gbà lọ́wọ́ obìnrin kí ni ọkùnrin fẹ́ lọ́wọ́ obìnrin mo ń bèrè lọ́wọ́ yín mà. Ìfẹ́ lọkùnrin fẹ́ lọ́wọ́ obìnrin. irú ìfẹ́ wo. Ìfẹ́ pín sóríṣiríṣi. ìfẹ́ wo lọkùnrin nídìí lọ́wọ́ obìnrin tó máa ń jọ ọkùnrin lójú jù kí nìkan náà. Òkè ìbálòpọ̀. kí ló ń jẹ́ ìbálòpọ̀ what is the meaning of ìbálòpọ̀ mi ò gbọ́ Yorùbá yín o. Ìfẹ́ wọlé. mi ò gbówe o. kí ló ń jẹ́ ìbálòpọ̀ bí pé ká máa bára wa ṣe business àbí báwo. Ìbáṣepọ̀ náà. wọ́n máa ń sọ fẹ́ máa mú mi ṣeré níbi máa já yín. Rárá mi ò mú yín ṣeré. ọkùnrin fẹ́ lọ́wọ́ obìnrin tó máa ń jọ ọkùnrin lójú. Okay, Obo. Now you are talking, man. Now you are talking. Ṣé ti rẹ́dà ti sán àti fi sán. Bẹ́ẹ̀ ni sà.
Very simple. Èló lẹ fẹ́? 20,000 naira kí n fi ra foodstuff sílé. 20,000. Kí ló ṣẹlẹ̀? 20,000. Níṣẹ́ lọ́wọ́ ni. Mo níṣẹ́ lọ́wọ́, but kò sí much lọ́wọ́ mi pé kí n tẹ̀ fi lè ra foodstuff sílé ká fi gba salary. School ni mo ti ń bá wọn ṣiṣẹ́, cleaner dẹ̀ ni mo ń bá wọn ṣe. Ẹnìkan fún woman ní 20,000 ní comment section kó máa lọ. Ìlú wo lẹ ń gbé? Àgbàdo Ìjàyè. Ẹ pa àká nọ́mbà yín ní comment section kó wọ́n fún yín lówó. Ok, ẹ ṣé gan sa. 70 35 02 67 74. 70 35 02 67 74. Opay Fúnkẹ́ Táíwò. 70 35 02 67 74. Opay Fúnkẹ́ Táíwò. Ẹ ṣé gan ni sir. Arábìnrin yẹn ló ti pé àká nọ́mbà yẹn. Èmi ò kì í dóbò 20,000. So ká ní pé ní ìdí bíi 500,000 bíi 1 million àwọn tí máa ń dó nìyẹn. Ṣùgbọ́n owó tẹ́ dárúkọ ẹ̀ ti kéré jù fèmí. No, kí n fi oúnjẹ sílé pending. Owó yín yẹn I don't need that kind of I don't pay that kind of money. So ẹ̀yin ní 70 35 02 67 74 àbí? Bẹ́ẹ̀ ni sir. So ó yá ẹ̀yin ènìyàn ẹ ta woman yẹn lọ́rẹ kó lọ fi jẹun, time is going. Ẹ ṣé gan ni sir. Wọ́n á túbọ̀ máa bùkún yín. Kì í ṣe dandan. Ẹ ta woman yẹn lọ́rẹ kó máa lọ. Àwọn orí tèmi máa ń dó èèyàn sí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti 500,000 300,000 200,000. Kó tó máa fowó mi ṣe nìyẹn. Hello? Mélòó mo fẹ́ máa bá yín sọ kíní pé ọba Solomoni ò kì í máa sùn lóru. Ìwọ tó bá mọ̀ wípé wo ní nǹkan ṣe nínú ayé o gbọ́dọ̀ sùn lóru. Ẹ̀rọ èdìdì kan wà nínú Bíbélì tí ẹ ò kíyèsí. Ẹ rò pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kékeré ni. Gbogbo ayé ẹ pátá 12 o'clock sí 3 o'clock làwọn ayé máa parí iṣẹ́ ẹ̀. Bíbélì sọ wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ dé ó fi èpò sí àárín àlìkámà ó bá tirẹ̀ lọ. Ẹ rò pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ lásán ni. Ẹ rò pé ọ̀rọ̀ tẹ́pù ẹni. Ọ̀rọ̀ àwọn àgbà àtijọ́ èdìdì ńlá ni fún ẹni torí ẹ bá pé. Bí mo ṣe wà yìí mo máa sọ ìyàwó mi mọ́jú àti ọmọ mi ni. Ẹni tí tó bá fẹ́ ṣẹlẹ̀ afárá gbà àwọn lè máa sùn. But àwa yìí àwa ò lè sùn. 12 láti kọ́ bí 12 sí 3 o'clock a ò kì í sùn. After 3 a lè sùn. Ok? Ẹ̀yin ẹ mọ̀ nǹkan tó jẹ́ ayé ẹ fẹ́ ṣoríire nínú ayé ẹ mà sí rí ayé. Tó bá yá má ní ẹ lóògùn ó ṣe gbá o. Ìwọ ò lè pa òfin mọ́ náà ọ̀lẹ ni ẹ̀ náà. O ò lè pa òfin mọ́. Ó ní ìdíwé téèyàn fi gbénú ayé. Ó ní táìmù tó o lè rìn. Ó ní táìmù tí o ò lè rìn. Ó ní táìmù tó lè mígù pẹ̀lú àwọn ènìyàn. Ó ní táìmù tí o gbọ́dọ̀ pọ̀ sí pẹ̀lú àwọn ènìyàn. Ó ní àwọn tí o lè bá rìn tí star yẹn máa ṣiṣẹ́ pọ̀. Ó ní àwọn tí o gbọ́dọ̀ sá fún. Ẹ̀yin ẹ mọ̀ gbogbo yẹn. Bọ̀ bóyá ìgbà tí mo ti ka 7 book of Moses ló fà á tí mo fi ní gbogbo àwọn àṣírí yẹn lọ́wọ́. Torí mo ka 7 book of Moses, mo ka odò Mósè, mo ka key of Solomon, mo ka key of Judith, mo ka lots of the Bible, mo ka àwọn ìwé àṣírí oríṣiríṣi, ìwé àwọn agbára oríṣiríṣi.
láti mọ àṣírí inú ayé. Mo ka alukoran, mo ka bíbélì, mo ka odù Ifá. Tẹ́yin bá rí mi tí n bá jókòó sórí bẹ́ẹ̀dì tí bá gbowó, ẹ máa sọ pé kí ni má nìyí ń lò gbogbo bàbá ìsásùn. Àwa la mọ bí tá a rìn dé nínú ayé. Orí ìdùbúlẹ̀ mi mo ti fẹ́ máa jẹ oúnjẹ tèmi. Àwa ní ìdàtí stress ara wa, but àwa máa pa òfin mọ́. Tó bá mọ̀ pé o fẹ́ gbénú ayé yìí, fèmí ní 5 million naira kémi train ẹ̀ bó ṣe gbénú ayé. Bóyá wàá sóríire, bóyá ò ní sóríire, ká wá máa wòran. Mi ò kàn láìkí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni o. Mi ò kì í ṣe tálákà o. Mi ò kàn láìkí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ká máa ṣe oppression kiri ni o. I'm a billionaire in my territory. Okay? Iṣẹ́ tá a rán mi mo wá ń jẹ́ yìí, kí n máa là yín lọ́yẹ̀, kí n máa sin yín níyè. But àwọn ilé tó pọ̀jù nínú yín, man yẹn, it's too funny. It's Cassie Cruz. It's do this. Ẹlòmíì recognize Ọba Solomon as a comedian. Ìwọ tó bá pè mí ní comedian, orí ẹ ò pé. Because you don't know what you are doing. Do I resemble comedian in your face? What you are hearing from me, have you ever heard it for one person in your life? Ìkan tó ń gbọ́ lẹ́nu mi, o ti gbọ́ lẹ́nu ènìyàn kan rí. Àṣírí tèmi bá sọ fún ẹ, irúfẹ́ ọ̀bọ tó wá síbi ilé ẹ̀kan yẹn, tí bá fẹ́ tán máa sọ pé kó lọ mọ́ wá pé màá bá get followers. Kí ni mo ti fún yẹn? Wàá lọ so oògùn. Tó bá fẹ́ soríire láyé, wàá so oògùn. Wàá tẹpá mọ́ṣẹ́, wàá so oògùn. Wàá focus. Kìí ṣe pé màmá lọ máa gbàdúrà. Wàá lọ so oògùn. Torí wèrè la fi ń wo wèrè, irin la fi ń wo orin. Bí irin bá kan irin kan gbọ́dọ̀ tẹ̀ fún kan. O ò lè fi mọ́tò, o ò lè fi ká, o ò lè fi wọ́ trailer. Trailer ló máa fi wọ́ trailer. Bẹ́ẹ̀ ni, o ò lè fi ọ̀bẹ, o ò lè fi wú igi ìrókò. Ibẹ̀ ló máa sùn sí. O máa lọ wá búdòsà tó máa fi wú igi ìrókò ni. Kí ló ṣe ẹ́? O lọ jókòó tẹ́tẹ́lẹ́, o sọ pé o fẹ́ sórí nínú ayé. Wọ́n pa ẹ́ dànù, aṣojú wọn mẹ́rin. Mo sọ program kan nígbà kan, eré lẹ pé. Mo ní ẹni tó bá ti sọ fún ẹ, ẹni ọ̀rẹ́ tó bá ti sọ fún ẹ wípé ọ̀rẹ́ tó bá ti ń lo mọ́tò méjì ni mo sọ o, tó bá ti lè ní mọ́tò méjì tó ti nílé ẹyọ kan, tó bá sọ fún ẹ pé ibi táwa dé yìí àdúrà lágbà débẹ̀, àwa ní kankan o, mo ní kó sá fún ọ̀tá ẹ ni, má bàa ṣe mọ́. Torí kò fẹ́ kó soríire bí òun ló máa tàn ẹ́, bá àdúrà nìkan lòun gbà, olúkàkù ló mọ ibi tó ń tọ́jú bọ̀. Èmi ni aláṣẹ àti olùdarí ìjọ ọmọlúwàbí, èmi ló mọ àwọn tó ń wọ ọbẹ̀ yẹn. Kó tó di wípé wá rí awo Yẹmí, wàá ti rí Mary, wàá ti rí Sunday, wàá ti rí Joseph, wàá ti rí Ismaili, wàá ti rí gbá, wàá ti rí awo, wàá ti rí pastor, wàá ti rí navy. Báwọn yẹn bá dé ta, wọn ò ní bá yín sọ anything. Àdúrà náà ni wọ́n gbà. Ẹ jẹ́ kó rí yín tẹ́lẹ̀. Ọba àgbáyé nìkan ló lè bá yín sọ òtítọ́ ọ̀rọ̀. Àwọn tó kù wọn ẹ̀mí wọn ò gbé kán sọ. Because tí pásítọ̀ bá sọ ní ṣọ́ọ̀ṣì, àwọn ọmọ ìjọ ò ní tẹ̀lé mọ́. Tí àfáà bá sọ ọkọ tèmi bá sọ, àwọn ọmọlé kéwú ẹ̀ kò ní rí kọ́sítọ́mà mọ́. But Ọba Solomon ní aláṣẹ ayé. Nǹkan tó bá wọn kí n sọ, wọn ò bí yín kú, ẹ máa sanwó mi kú ni. Ẹ̀yin gbogbo àgbáyé ló máa san sálárì mi títí máa fi kó láyé. Ní choice ju pé kẹ́ sanwó. Whether you like it or not, you must pay. I will not beg you before you pay it. Okay? So gbogbo àwọn tó ń sọ fún ẹ wípé prayer is the master key, prayer is the master key. Jesus has said we prayer and I'm thinking prayer. Prayer is the master key. Wọ́n tàn ẹ́ ni. They are deceiving you. Mo gbọ́dọ̀ tọ́jú bọ̀ nǹkan. But má jẹ́ kí wọ́n introduce mẹ́numọ́ fún ẹ. Má jẹ́ kí wọ́n sọ wípé o máa lọ lórí òkú. Irun abíyá obìnrin, irun òbò obìnrin, wà lọ wígi òkú kan. That is stupidity. Those things does not work.
ẹyẹ ẹ̀gà ṣebí ẹ mọ ẹranko ẹ̀gà yẹn tó bá dọ́dọ̀ àwọn àgbà tó bá fi ẹ̀gà tó bá fi parí iṣẹ́ fún ẹ ẹ̀rọ á bà ẹ́ láyé àti lọ́run wàá mọ̀ wípé yes ó wà nínú ayé ẹ̀gà yẹn lásán ẹ̀gà tó máa ń da oríṣiríṣi yẹn tẹ́nìkan máa sọ fún ẹ wípé kó lọ máa wá orí èèyàn wá tíwọ náà wá ń sòrò sí kiri ó mọ̀ pé tó bá ti lórí ènìyàn ara ẹ ò lè balẹ̀ mọ́ ọkàn ẹ ò lè balẹ̀ wá ní problem iṣẹ́ yẹn gan ò lè dáhùn it's just camouflage all those things does not work tó bá ń ṣiṣẹ́ màá ti sọ fún yín pé ó ṣiṣẹ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ lọ górí èèyàn wá ẹ lọ gé apá wá ẹ lọ gẹ́sẹ̀ wá ẹ lọ gẹ́yàn obìnrin wá ẹ lọ géèdì obìnrin wá that is a stupidity all those things does not work ẹ wo gbogbo àwọn tó máa ń mú tó máa ń górí èèyàn yẹn ẹ wo gbogbo wọn èwo lẹ rí tó ní lárí nínú wọn èwo lẹ rí nínú wọn tó ní lárí ẹ wo gbogbo àwọn tó máa ń mú pátápátá yẹn wò wọ́n ràǹdì ok kò sí nǹkan tó jó oògùn owó kò exist oògùn tó wà òun ni wípé kò ṣe general love kí ayé gba titi ẹ tí ayé bá ti gba titi ẹ o ti ṣe oògùn owó àwọn tó gba ti tèmi ló ń fún mi lówó àwọn tó ń gba ti tèmi ló ń bless mi àwọn tó gba ti tèmi ló ń promote iṣẹ́ mi tí ayé ò bá ti fẹ́ wà ní problem tó bá ń ta nǹkan kò ní tà táyé bá ti gba ti tiẹ̀ táyé bá ti ń fẹ́ gbogbo nǹkan tó bá ti ń ṣe a máa lọ dédé àwọn tó máa bá ẹ ra mọ́tò ọ̀tọ̀ àwọn tó máa bá ẹ kọ́lé ọ̀tọ̀ àwọn tó máa ra gbá fún ẹ ọ̀tọ̀ àwọn tó máa ra àwo fún ẹ ọ̀tọ̀ that is it iṣẹ́ tó ní ìdìmọ́ nìyẹn wo gbọ́dọ̀ dira ṣe iṣẹ́ tí ayé máa fi máa yọ́nú sí ẹ táyé máa fi máa fẹ́ràn ẹ̀kọ́ tó bá sọ fún ayé kó máa dùn létí wọn dẹ̀ ń tẹpá mọ́sẹ̀ ẹ that is oògùn owó nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n oògùn kan wà tó máa gbé sí cupboard tó máa pọ̀wó àwọn Nollywood ló bá yé yín jẹ́ lórí yẹn o kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ kò exist o they are just wasting the life of people okay so ẹ lọ sọ oògùn kò sí nǹkan tó jẹ́ oògùn lọ górí yẹn wá lọ gédì wá lọ góbò wá kò exist àwọn ẹranko yẹn ẹran ẹ̀gà yẹn iṣẹ́ ẹ̀gà yẹn mi ò ní fẹ́ já yín tán lórí ẹ̀ ẹ̀gà tí àwọn àgbànìkòrò bá fi sí parí iṣẹ́ fún ẹ olúpẹpẹ àjà iṣẹ́ tó máa fi ń parí iṣẹ́ gbàràdá nìyẹn tó bá ń gbọ́ gbàràdá tó bá jẹ́ wípé iṣu ló ń tà ọjà tó bá yẹ kí aláṣọ tà tó yẹ kí elépo dà tó yẹ kí olóyè tà ìwọ ló máa tà tí tó bá ní gbàràdá tí olórin bá lọ síbì kan tí comedian lọ síbẹ̀ tí àwọn rítátà lọ síbẹ̀ tí gbogbo wọn lọ síbẹ̀ ìwọ tó ní gbàràdá yẹn gbogbo ara táwọn yẹn bá dá ìwọ ló máa focus ìwọ ni gbogbo ayé máa focus tó bá gbé ìṣẹ́jú kan pé ló lò níbẹ̀ ọ̀rọ̀ ẹ náà máa jẹ lẹ́nu ṣùgbọ́n àwọn tó ń ṣe wọn ò ní sọ fún yín wọ́n máa sọ pé àdúrà náà gbà ní àtòrí ayé yìí wọ́n láìkẹ́ máa tanra yín òun ni mo sọ fún lédè kan nísìnyí wípé wá tó bá fẹ́ béèrè owó lọ́wọ́ mi pé kí ló fẹ́ fi san tí mo sọ pé òbò mo fẹ́ gbà ẹlòmíì bá èèyàn burúkú ni mí bí mo ṣe sọ yẹn no nǹkan tí àwọn èèyàn ń ṣe lọ́fíìsì kiri káàkiri nìyẹn bọ́ wọn ò ní sọ síta tí àwọn ladies yẹn bá gbé fáìlì dọ́dọ̀ wọn pé I want to work in your company sir wọ́n sọ pé kó yọ̀dí ní ọ́fíìsì àwa ò ní ṣe àwa máa sọ tiwa reality wa tó bá fẹ́ wá ọrẹ wá sọ́dọ̀ mi wà dóko ìdí nìyẹn tí mi ò kí fi ta sí ìyàwó líyàwó mi ò kí bá wọn sọ̀rọ̀ àwọn ìyàwó líyàwó kan ṣe wọ́n wà ní DM bóun kó kọ́mẹ̀tì láti sí lọ́dọ̀ lámì ní dáìlóhùn bọ̀ tó bá ti jẹ́ gẹ́ẹ̀sì tó bá need help mi kàn wọ́ DM wá pé ọba Solomoni òbó wà lọ́wọ́ mi mo ní òbó
ẹ wo ìdí mi, ẹ wo èèyàn mi, ṣe láìkí ẹ̀, nǹkan báyìí mo fẹ́, o ti ṣẹ́gun, o tán, o ti gẹ́ẹ̀tì kan tó ń wá nìyẹn. Má lọ stress ara nínú ayé, kò sí nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n o wá ń claim holy níwájú irú àwa wọ̀nyí. O sọ pé wọ́n ló holy jù. Kò wù mí kí n máa ṣe ìranù. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ ràn mí lọ́wọ́. Ìranù ẹ ló máa padà sí. Òbò ẹ tó ń tọ́jú yẹn, òun ló máa padà pa á. Okay? Do you understand? You will use what you have to collect what you don't have. If you cannot use what you have to collect what you don't have, jẹ́ kí bí lu ẹ pa náà. So easy kí ọba Solomoni, ẹni tó ní ṣọ́ọ̀ṣì, tó ní shrine, kó lọ máa dó madam torí pé ó ní ìdí owó. Ìwọ máa wá láti ibì kan wá sọ pé wọ́n decent wá fẹ́ gbowó mi lọ́fẹ̀ẹ́. Ṣàngó máa pa ẹ́ dànù. Olùgbàdì ayé. Ẹ ti jẹ́ kó bù mí jẹ lálẹ́ yìí, wàhálà máa so. Ṣé ẹ rò pé mi mọ nǹkan tí wọ́n ṣe? Irin orí mi tó sùn jọ yìí, òbò ló sùn jọ. Àwọn màdáàmù yẹn kó tún lè fún mi ní 1.5. Mo gbọ́dọ̀ dán wọn nígbà 7 kílẹ̀ tó mọ́. Fákàfókò fà, fákàfókò fà, fákàfókò fà, fákàfókò fà. Omi imú ọ̀tún, omi ọ̀tún, omi imú mi ọ̀tún yà á yọ sí tòsí. Wàá wá sọ pé ìwọ wá síwájú mi, ìwọ wá pera ní decent olóburúkú kan. O ní ìwọ decent. O ní kò wọ́n kí wọ́n máa ṣe ìranù. Kí mi fún ẹ lówó mi lọ́fẹ̀ẹ́, Ṣàngó ló máa pa á. Wọ́n kọ́ bọ̀ mi kò lè bọ́ sí ẹ lọ́wọ́ àfi tó bá gbogbo ilẹ̀. Because ìranù yẹn lèmi ń ṣe tèmi fi gẹ̀ẹ́tì owó yẹn. Ẹ rò pé èmi náà mi ò mọ bọ́n ṣe lè decent. O easy kí ẹ máa dógbò ìgbà 7 kílẹ̀ tó mọ́ ni. Jẹ́ kó rí ẹ pé tó bá wá ìrànlọ́wọ́ ẹ bọ̀ lọ́dọ̀ mi. Àfi ẹni tí Holy Center bá rán mi sí nìkan wípé sóore fún, má gba nǹkan kan lọ́wọ́ ọ̀tán. Ṣùgbọ́n ó nídìí ìrànlọ́wọ́ mi. Òbò ẹ máa já wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́wọ́ ọkọ. O ti ṣiṣẹ́ ẹ̀, ó yá gbowó ẹ̀. So ìjọ míì tó bá gbowó yẹn wà lè mọ bó ṣe fẹ́ maintain ẹ̀. Wàá mọ̀ pé o ṣiṣẹ́ fún oko yẹn ni, o ṣiṣẹ́ fún owó yẹn ni. Owó tí o ṣiṣẹ́ fún tán kó fún ẹ. Ìgbà ló máa rántí pé o fẹ́ lọ jẹ Indomie, o fẹ́ lọ jẹ gbá, o fẹ́ lọ jàwó, o fẹ́ lọ ra owó máa yẹ. That is stupidity. So King Solomon is a reality man. I don't pretend. I can't run for you to go and wait for God. No. Ọlọ́run mọ̀ pé mo ń yàn lè ní kọ́nà. Ọlọ́run mọ̀ pé mo ń dóbò ní kọ́nà. Mi wá lè máa sá fún ẹ̀yin ènìyàn lásán. Mi ò kí ń ṣe o. Àmì holy o. Àmì dísí o. Àwa ti kọjá gbogbo level yẹn. Àwa ń dóbò steady. A máa sanwó òbò. Tàbá róbò ta like tínú mi tó mórí mi wú. Tí kìí ṣe pé máa sọ pé kó yí dọ́gì wá. Wo ọba ẹ máa ṣe báyìí jọ olùgbàdì ayọ̀. Yá dìde kó máa kórè burúkú ẹ lọlé. Wá kó ìranù ẹ lọ. O gbé mi débẹ̀ wo múnú mi dùn. Màá tọ́jú ẹ, máa make ẹ happy. Mo ní kó yí ìdí wá. Ní ẹ sì máa ṣe lè lọ ná. O ti jẹ́ tán. O ti fòbò ṣòfò lọ́jọ́ yẹn. Kí máa ṣe lè lọ náà bí oníbẹ̀ mi ò ṣe mọ́. Wá dìde kó máa lọ. Owó tẹ promise mi kó máa lọ tó bá ti délé máa send ẹ sí ẹ. O fòbò jóná lọ́jọ́ yẹn. Don't argue me when I'm knocking you. Don't argue with me when I'm knocking you. Yídi wá yí wá. Mú ọyàn mi mú. Má lá ọkọ mi. Má béèrè lọ́wọ́ mi pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n lá ọkọ yín náà. O ti ṣẹ̀ mi. Wọn kì í lákò mi. Mo ń dú ẹ lọ́wọ́ kan pè mí. Baby give it to me. Olùgbàdì ayé. Mi ò ṣe mọ́. Ọkọ mi sá wọlé. Mi ò ráìkì bébì òfò. Bébì rádaràda mi ò fẹ́ máa gbọ́. Follow the instruction. Then you will laugh. O máa rẹ́rìn lọ lé. Inú àdùn. Wàá mọ̀ pé yẹ̀sọ̀ pàdé ènìyàn. Kò sí obìnrin tí mo dó tí ò ṣoríire. Don't claim holiness in my front. I hate people that tell me that they are decent.
I hate people that are decent. I hate decent people. I like rascal people. People that tell the people their opinion. I can do this, I can do that. Yeah, that is people that I want. I don't want pretender people. Àwọn tó bò wọ́n gbá orí mi wọlé tó sọ pé àwọn ò lè ṣe rànù. Àwọn tó jẹ́ pé tí bá tẹ orí bọ̀ òbò wọn báyìí, orí mi wọnú òbò wọn, wọ́n wá ń sọ fún mi pé àwọn ò lè ṣe rànù. Màá wá kó fún wọn tó wá lọ kó mi lọ fún boyfriend wọn. It's a stupidity. That is very ridiculous to my personality. Think before you do, don't do before you think. I don't pretend. I say reality all the time. I'm a nakinaka, and I'm a nice man, and I'm a wicked man. I'm a nice man, and I'm a wicked man. I have the two. That is me. When I ask you for a book, give me. You will see what you want. When you claim decent in my front, I drive you away. But I wanted your decent because you don't help, all right? That is it. That is what I want to say. Gbogbo àwọn tó dókè yẹn rò pé èmi ti dó ajá nínú wọn. Àwọn tó ra mọ́tò 100 million, 100 million, 100 million. Èbí iṣẹ́ sálárì wọn náà ló débẹ̀. Àbí? Àwọn nìkan ló máa kọ́ sí fíìmù. Àwọn nìkan ní fíìmù ẹ máa kọ́ tà jù láyé. Ìkọ́ tó ń ṣe ní kọ́nà wọn ò ní bá ẹ sọ. They will not tell you. Use your brain. Ayé méjì péré ni láyé, méjì péré láyé. Ṣé bí ayé ṣe ń ṣe kó gbádùn ayé, àbí kó má ṣe bí ayé ṣe ń ṣe kó tálákà kú. Méjì ẹni ẹ. Kí láyé máa ń ṣe? Ayé máa ń sòsí sóríire ni. Òsì láyé máa ń fi ń sóríire. Ìranù. Rubbish. Ló máa ń sọ èèyàn dolóríire nínú ayé. That is the reason why kò sí olówó kan tó máa wọ ìjọba ọ̀run according to the Bible. Because ìranù òsì kó máa purọ́. Wọ́n máa fi dolówó. Àwọn oníjìbìtì ló máa dolówó. Àwọn oníjìbìtì láyé ń kẹ́. Àwọn oníjìbìtì òun ni àwọn agbófinró yìí máa escort kiri títì. Can you see life? Ṣé bí ayé ṣe ń ṣe kó lè jèrè ayé, àbí kí wọ́n má ṣe bí ayé ṣe ń ṣe kó tálákà kú kó wá lọ jèrè ìjọba ọ̀run. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé o, kó sọ ẹ̀mí rẹ̀ nù. Ẹ jọ̀ọ́, ẹ bá mi gbé mọ́tò yín, ilé yín, ìyàwó yín, ọmọ yín, kémi jèrè ayé kẹ́yìn lọ jèrè ọ̀run yín. Kémi sì jèrè ayé yìí rán. Èmi fẹ́ sọ ẹ̀mí mi nù láyé yìí kí n ra máyé. Ẹ̀yin ẹ lọ jèrè ọ̀run. Èmi ò fẹ́ lọ jèrè ọ̀run yẹn rárá. Mi ò tiẹ̀ like ọ̀run rárá. Kémi gbádùn gbogbo ilé ayé mi nínú ayé yìí. But ayé tí mo wá wà yìí o, àwa ò ní ṣèbàjẹ́. A ò ní pa ènìyàn, a ò ní jalè. But oògùn yìí, wo ni màá fi gba owó mi tán lọ́wọ́ gbogbo àgbáyé. Oògùn. Gbogbo ẹ̀tọ́ mi, wọ́n máa so oògùn gbà ni. Ìbẹ́ sọ pé ẹ̀yà alágídí pé ẹ fẹ́ kan tó dà, a máa fi so yín náà. We give you what you want. Ẹ lọ jókòó tẹ̀tẹ̀lẹ̀. Mo fẹ́ ṣe rere láyé. Jẹ́ kí n lọ gbàdúrà lórí òkè. Jẹ́ kí n lọ gba ẹ̀wẹ̀. Pásítọ̀ tó lọ bá lórí òkè ó so oògùn jù náà. Ẹgbẹ̀jì ni. Orí òkè tó lọ yẹn oògùn ló gbé ẹ lọ́bẹ̀. Lẹ́yìn tó bá gbàdúrà lórí òkè sí òní drop owó ni. Ṣèbẹ́ nìkan ló ra ilẹ̀ orí òkè tó lọ yẹn. Ṣèbẹ́ nìkan ló ní ṣọ́ọ̀ṣì yẹn. Oògùn ló fà ẹ́ wá síbi sí ṣọ́ọ̀ṣì, oògùn ló fà ẹ́ wá sórí òkè, oògùn ló fà ẹ́ wá sí mọ́sálásí kó lè wá máa sanwó. Ṣèbí mọ́sálásí ẹ̀yìn àti ṣọ́ọ̀ṣì ẹ̀yìn àti orí òkè lọ́lọ́run gbé. Ọlọ́run ò sí ní yàrá tiẹ̀.
àbí oògùn ló fà ẹ́ wá lẹ́yìn tó oògùn bá fà ẹ́ wá àwa fo oògùn gba ìbá nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ àgbàmọ́ tiwa bó ṣe wọ́ọ̀kì nìyẹn abẹ́ ẹ̀ mọ̀ ni olúwa o arábìnrin kan wà níbí ó sùn lánàá ìgbà tó sùn àwọn ogun bẹ̀rẹ̀ sí ń le èmi ní sà oògùn ti mú ẹ wàá lù gbàdé ayé wọ́n bìlì ẹ̀ náà wọ́n sáà fẹ́ kéégún lé ẹ mọ́ a máa bá gbàdúrà náà wàá dẹ̀ sanwó a fẹ́ bribe ọlọ́run a máa lọ fowó ẹ bribe ọlọ́run kéégún má bàa lé ẹ àbí ẹ lè bọ́ lọ́wọ́ ẹ̀yà sẹ́ ẹ̀yin tó yẹ pé iye yín ò sí mà dìgbà tí mo ti sọ̀rọ̀ ni mo ti sọ̀rọ̀ láti 2021 ká ní pé iye yín sí ni kò yẹ kó kún ẹyẹ nínú ṣọ́ọ̀ṣì má àti mọ́sálásí ká ní pé iye yín sí kò yẹ kí ẹyẹ kó kùn sínú ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí mọ́ láti 2021 ẹ lọ wo àwọn fídíò tí mo ti ṣe náà láti Facebook ìgbà tí mo rí wípé wọ́n ti gbági má gbogbo yín létí ló fà tí mo fi ń wò yín níra mi ò dáhùn sọ̀rọ̀ yín mọ́ èmi kàn ṣe fàájì tèmi ni kémi kàn máa jówó mi lọ lókè ẹ máa wọnú ìgbèkùn yín lọ ẹ ò lè think kẹ deeply pásítọ̀ tó sọ fún mi wípé anointing ọ̀yẹ̀ mi yìí tí bá ti fi sílé tí bá fi lè cross orí everyday kò sí ogun kankan tó lè borí mi pásítọ̀ yìí dẹ̀ fẹ́ jáde ó dẹ̀ kó àwọn sójà bíi 100 pé kó tẹ̀lé òun lọ ṣé anointing ọ̀yẹ̀ nìyẹn ò lè sọ òun ni ó béèrè ẹ̀yìn question yẹn lọ́wọ́ ẹ̀ ó béèrè question yẹn lọ́wọ́ ara ṣé pásítọ̀ yìí ṣé ọlọ́run ò lè sọ ni tó fi jẹ́ pé AK-47 náà fi wá sọ ó béèrè iye ò sí ó lè ronú débẹ̀ ó think deeply wá pé àwọn kan gbá wọ́n fo oògùn gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbá ẹ̀ pa ni ẹ̀ tó lọ́ọ́ bá ti dá ọpọlọ fún tí ò ti lè ro ọpọlọ ẹ̀ deeply wọ́n máa ń gbà pa ni wọ́n máa ṣẹrú ayé. àwa ò ní problem iṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ lèmi jẹ́ yìí o káwa máa já yín àwọn tó bá fẹ́ já wọn já àwọn tó bá fẹ́ máa àwọn tó ò ní já wọn ò ní já nǹkan tó dọ́kà kó máa jẹ ló wà nǹkan méjì là ń wá láyé nǹkan tá a máa jẹ àti nǹkan tá a fẹ́ jẹ that is all nǹkan tó fẹ́ jẹ nǹkan tí mo jẹ ọ̀nà tí mo gbà jẹ́ mi ní fi hàn ẹ́ màá kàn máa fún ẹ ní fèkì ni ayé bó ṣe rí nìyẹn èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ èmi so oògùn débi tí mo wà yìí kábúkábú lèmi ń ṣe tẹ́lẹ̀ kábúkábú ni gbogbo oògùn dàdẹ̀ sí a ò ṣe mẹ́nu mọ́ a ò lo mẹ́nu mọ́ a ò lè gbogbo òkú kò sígbà tí mi lè rìn kíní kan lè ṣe kẹ́yẹ́ nílé ṣe kára mi ọjà ẹlùjọ náà yẹn ti dé àti kọjá gbogbo lẹ́fù yẹn báyìí kẹ́nìbọ̀dì máa tàn ẹ́ mọ́ gbé lọ mórí ekun wá lọ gbórí èèyàn wá lọ gbẹ́sẹ̀ wá lọ gbé àgbo wá lọ gbé òbò wá lọ gbé ìdí wá lọ gbókó wá wọ́n ń tàn yín ni kò sí kan tó jẹ́ bẹ́ẹ̀ wá kò sọ́wọ́ yín o so bó ṣe rí nìyẹn so gbogbo ẹ̀yin obìnrin tẹ́ need help WhatsApp number mi lélẹ̀ tó bá ti ní nǹkan tó fẹ́ fi sán 081 34 27 6756 081 34 27 6756. ẹ ká wo bí a tún lè rẹ́ nìkan ràn lọ́wọ́
kábíyèsí o. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Sí àlàáfíà lẹ wà. Àlàáfíà ni mo wà kábíyèsí. Ṣé mo lè ṣe fún yín? Àdúrà ni kò sí nǹkan kan. Àdúrà ilé ló lẹ fẹ́. Àdúrà tẹ bá lè gbà náà ni. Ilé ló lẹ fẹ́, èmi máa ń ta àdúrà tèmi. Ok, ẹ máa ń ta àdúrà ni. Àbí èlé ló lẹ ṣe lé àdúrà yín. Oní 50 wà, oní 100 wà. Bí how many hours làdúrà yẹn? Kò pé 1 minute. Ìṣẹ́jú kíákíá làdúrà yẹn máa gbà nìyẹn kábíyèsí. Tí a ti pa òfin mọ́. Ìyàrá lóru yìí o. Tí bá gbarú àdúrà yẹn fún mi kábíyèsí ojú ẹsẹ̀ mo gbọ́dọ̀ gbowó síta. Tí ẹ bá ti pa òfin mọ́ sí ẹ̀. Màá pa òfin mọ́ kíákíá. Kò parí ẹ tẹ́wọ́ yẹn sáà nìgbè ni. Ok, màá kọ́ tẹ́wọ́ ni àbí kí wọ́n kọ́ rí ìyanu tó fẹ́ ṣẹlẹ̀ náà. Kò sí ìyanu àwìn níbí. Kò sí ìyanu kábíyèsí ni kò sí ìyanu àwìn o. Àbúrò tó ń tẹ̀lé mi kàn ìyanu ló ń jẹ́. Ọ̀rọ̀ wọn ti le báyìí o. Kò sí sóòdì àdúrà. Ṣé bá ti rẹ́dì kẹ́ padà wá. Ọba. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Wà padà. Ọba ẹ dàgbò tí fọ́lọ́ yín látara inú mi dùn pé mo ránu gbà lálẹ́ yìí. Mo ti wálẹ̀ kan. Ẹ dàgbò ẹ help mi wà láì. Irú help wo lẹ fẹ́? Kódà fóònù tí mo ń lò yìí gan lónìí kò gbà. Opposite kan ṣá mi ní blọ́ọ̀kì ọ̀la gan. Irú help wo lẹ fẹ́? Ẹ dákun any amount. Kódà fóònù tí mo ń lò yìí gan 80,000 ló kù tí máa fi balance wọn lọ́dọ̀ àwọn EasyBuy. Ní oúnjẹ tí màá jẹ gan inú ni mo fi sùn látà bí mo ṣe wáyé gan ní coin kankan mọ́ ní ìwé kankan tí mo tẹ̀lé ṣe gift lẹ́yìn kí n má tap. Ẹ dákun any amount. Jẹun kí n dẹ̀ rí ṣọ́ọ̀bù yẹ gbèsè fóònù mi yẹn sẹ́n. Fóònù yìí náà ni mo gbà á nù. Gbàgbó sí nǹkankan. Àná dẹ̀ bẹ́ a fẹ́ cash up. Iṣẹ́ tá à ń ṣe ti dúró díẹ̀. Ìlú wo lẹ ń jẹ́ kí iṣẹ́ sá. Ìlú wo lẹ ń gbé? Ọ̀yọ́ State Ìsẹ́yìn ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ ẹran là ń ṣe. À ń ra ẹran, à ń ta ẹran ni. À ń ra àgbò, ewúrẹ́, à ń ra nìyẹn. So gbogbo ẹ̀ dẹ̀ ti rí bákan bákan. Gbèsè ti wọlé, àwọn ṣe business mọ́. Ṣé níyàwó? Bẹ́ẹ̀ni, mo níyàwó mo lọ́mọ. Even though gan mo jáde síta tẹ́lẹ̀ mo sáré wọnú ilé kàràkà fi lè ríran yìí náà. Níbo ni ìyàwó yín wà? Ó wà nílé pẹ̀lú mi. Ṣé ọkọ gidi ní àbọ̀kọ burúkú? Ọkọ gidi ni mí o. Wàláì. Òun gbọ́ mọ̀ ọkọ gidi ni mí. Ó sì ní bébì kan tó nọ́ọ̀sì lọ́wọ́. Ìyàwó yín ti sùn. Bẹ́ẹ̀ni, ẹ wò. Ẹ jẹ́ kí n tán. Mi ò ní kẹ́ kí kámẹ́rà sọ́dọ̀ ẹ̀ o. Okay. Any amount àbí? Bẹ́ẹ̀ni, kí n tiẹ̀ rí owó tí máa fi jẹun mo dẹ̀ fẹ́ san gbèsè fóònù yẹn. Kí n tiẹ̀ má di pé wọ́n block ẹ̀mí rí nǹkan kan ṣe lórí ẹ̀ mọ́. Bí 1,000 naira. Rárá sà, fóònù tí mo fẹ́ ṣe gan tí mo fẹ́ open gan sí 70,000 ló kù tí n fi open ẹ̀. 200,000 gbé kalẹ̀. Mo ń san owó yẹn díẹ̀ náà. Ó ṣe kù 70,000. Bí èlò ló ti wà lọ́wọ́ yín báyìí?
mo ti ní 20,000 nù rẹ̀ báyìí ó yẹ kí n lọ san gan lánàá bọ̀ mo kó tó bá ti dọ̀la àgbà tó yẹ pé 3 days ló kù tó fi expire. 20,000 tó sọ pé ó wà lọ́wọ́ yín dà. nínú àkáǹtì mi ni o nínú pay àkáǹtì mi náà ló wà o. Tẹ́lẹ̀ screen touch ṣe kẹ́ gbé sí background yín. Mo kì í ṣe báwo. Wow. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀. Ẹ sà. Gbogbo ètò yín náà ni à ń wò lọ́wọ́ látàárọ̀ sà. Ọlọ́run á túbọ̀ máa pèsè fún yín sà. Ibi tẹ́ ẹ ti ń mu kò ní tán bẹ́ẹ̀ sà. Ẹ jọ̀ọ́ sà, mo ní ìdí ẹ̀kún yín sà. Irú ẹ̀bùn wo nìyẹn? Ẹ jọ̀ọ́ sà, bó tẹ́ jẹ́ owó nǹkan tí mo lè fi nǹkan tí màá jẹ. Torí everything ó. Mi ò rójú yín. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀. Yes sà. Ẹ kú ètò sà. Yes sà. Mo ti máa ń wọ láìfù yín láti joy. Mo máa ń rí gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ọlọ́run á ṣàgbára dọ̀tun. Ẹ pẹ̀lẹ́ sà. Nígbà tí ẹ rí gbogbo nǹkan tí mo ń ṣe yẹn, àdúrà lẹ fẹ́ wá gbà ní àbẹ fẹ́ wá fowó kún nǹkan tí mo ń ṣe. Ọlọ́run á jẹ́ kí n tó bẹ̀. Ó wù mí láti fi sí ibẹ̀, Ọlọ́run á jẹ́ kí n tó bẹ̀. Wáyé tẹ̀sí wá ń sọ̀rọ̀ bí olówó. Mi sọ̀rọ̀ bí olówó. Because àwọn tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tó bá sọ̀rọ̀ tán wọ́n ní ọba ọ̀yá ẹ̀sẹ̀ ìdàkanọba yẹn káwa náà ránṣẹ́ rán. Àmín Ọlọ́run á jẹ́ kí n tó bẹ̀. Gbogbo láìfù yín mo máa ń wò pátá ní Facebook náà ni mo máa ń wò bẹ́ẹ̀. Ọlọ́run á jẹ́ kí n tó bẹ̀. Ọlọ́run á jẹ́ kí n tó bẹ̀ ṣe sọ pẹ̀lú ògo t'Ọlọ́run. Kí ni nǹkan tẹ́ wá fẹ́ gangan báyìí? Mo nídìí ẹ̀pù yín ni sà, ẹ jọ̀ọ́. Kí ló tẹ̀ ti go straight to the point? Ẹ má bínú. Ìlú ẹ̀bùn rẹ̀. Mo ń iṣẹ́ hairdresser ni mo ń ṣe. Mo wá máa ń ta àwọn ọjà mọ́. Bẹ́ẹ̀ ó ní àwọn owó bíi lápò yẹn tí mo máa ń gbà tẹ́lẹ̀. Bẹ̀tì ní mọ́ǹtì yìí mo ti wá close ẹ̀mí fẹ́ gbà mọ́. Mo dẹ̀ wá fẹ́ try láti lọ ra ọjà nìbàdàn. Bẹ̀tì mo sì ní 60,000 kan dání pẹ̀kúdẹ̀ lè tó mi láti fi ra kí n tiẹ̀ fi rajà sí ṣọ́ọ̀bù láti máa ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Èyí lè wá ní ìdí báyìí. Nǹkan tí Ọlọ́run bá fi sí yín lọ́kàn ni sà. Mi lè. Bí 200 naira lọ́lọ́run fi sí mi lọ́kàn. Ẹ jọ̀ọ́ sà. Ó máa yé ló lẹ́ ní time is going. Mo ní ìdí bí 100 tí n bá 100,000 sí 60 ọwọ́ mi kó jẹ́ 160. Ìlú wo lẹ̀ ń gbé? Àkúrẹ́ ni mo wà sà. Ṣé lè wá gbà lọ́la? Níbo ni kí ti wá gbà sà? Abẹ́òkúta. Abẹ́òkúta. Yeah.
báwo ni màá ṣe béèrè yín sà? Mo lè fún ṣé ẹ ní WhatsApp number mi? Mi ní. Bọ̀ síbẹ̀ mọ̀ pé mi kì í lo condom. Ọba ọba Ṣé ẹ mọ̀ àbí ẹ mọ̀ time is going kò sáyè. ọba wa o ọba wa ní gbogbo Nàìjíríà. Mọ́mì ṣé ẹ mọ̀ àbí ẹ ò mọ̀? Mi mọ̀ o. Òun náà lẹ ti gbọ́ yẹn ṣe faramọ́. Ẹ ní WhatsApp number mi? Mi ní. Ẹ jẹ́ kí n fún yín bóyá tẹ bá ti rò dáadáa lè DM mi. Irọ́ o. Ok, ẹ lè ṣe àbí? Rárá sà. Ẹ ti lọ́kọ? Bẹ́ẹ̀ sà. Ẹ lè ráàánú níbi o. Ẹ tó bá ti lọ́kọ kò lè ráàánú gbà lọ́dọ̀ mi. Ẹ tó bá ti lọ́kọ ló lè ráàánú gbà lọ́dọ̀ wa. Ẹ kálẹ́. Ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ máa ní ìdíkẹ́ sí kámẹ́rà yìí. Nǹkan wà kí n lò. Ó kẹ́yìn kan wá kí mi ni. Ẹ ṣé o. Àwa kì í sórí ọ̀fẹ́ o. Ọba ẹ káàárọ̀ sà. Ẹ lè sí kámẹ́rà yìí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ sì. Hello ọba ẹ káàárọ̀. Ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà ni sà. Ọba mo fẹ́ béèrè iṣẹ́ tí mo lè ṣe lọ́wọ́ yín ni sà. Iṣẹ́ wo lẹ ń ṣe? Bírú àwọn ọjà tí mo lè fèsì tí n bá dé. Ok, ẹ fẹ́ padà sí Nàìjíríà? Bẹ́ẹ̀ ni sà. Ok, àwọn ọjà tẹ̀lé tàbí àwọn oògùn tẹ̀lé ṣe. Ọjà tí mo lè tà. Tẹ bá dé Nàìjíríà? Pẹ̀lú èlò? Olílí chichen tó bá wà lọ́wọ́ mi ni. Oye tẹ bá ní ló máa determine irú ọjà tá a máa introduce fún yín. No, èmi wò pé nǹkan tí mo mì ní pé iṣẹ́ tí mo lè ṣe tí ó lè máa yá ní ọwọ́ mi tí èèyàn dẹ̀ máa fi. Ẹni iṣẹ́ tẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá so oògùn kẹ́ fi tẹ́lẹ̀ kò sí bó ṣe fẹ́ yá. Bọ̀dé yẹn ṣàmọ̀ ṣe bóyá omi ni èèyàn fẹ́ gbé kalẹ̀. Ok, ẹ fẹ́ mọ iṣẹ́ tí ẹ̀dá yín yàn. Bẹ́ẹ̀ ni sà, nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn sà. Ok, ẹ sanwó consultation, time is going. Ọba ṣàánú mi. Àwa kì í ṣàánú èèyàn níbí because. Ẹ máa ń ṣàánú yẹn, ṣàánú èmi náà. Irú àánú wo ni? Ṣàánú mi. Pé kí nǹkan tiẹ̀ mọ́rú nǹkan tí mo lè gbé kalẹ̀ tó lè yá lọ́wọ́ mi náà ni àní tí mo fẹ́ nìyẹn. Ẹ dìde dúró. Mo ti dìde dúró. Ó máa yẹ fèsì kámẹ́rà yẹn kì í ṣàlejò mi tí bá fẹ́ sọ ẹran fún ènìyàn mo máa rẹ́ni ẹ látòrí désàlẹ̀ àmọ́ bíi tí kíní àmọ́ bíi tí gbogbo kíní ẹ̀ há sí a gbọ́dọ̀ rí. Èmi lélẹ̀ ṣá torí kò sí space ni ó jẹ́ kí n èmi ní ọba. Ẹ̀ka ọwọ́ méjì ẹ̀ka sí iwájú báyìí. Ṣé mùsùlùmí ni ní? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ ti kọ́kọ́ tó méjì ni? Bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ tó ní kẹ́ lọ ṣe yìí
iṣẹ́ tó ní agbára ni bọ̀ mi wàá mọ̀ bóyá owó wà lọ́wọ́ yín láti fi ṣe. Irú iṣẹ́ wo ni sà? Tí ẹ bá béèrè lọ́wọ́ àwọn babaláwo àwọn àfáà wọ́n máa sọ fún yín pé iṣẹ́ tó máa lómi nínú ni kẹta. Yeah, but iṣẹ́ tẹ̀lé sí tó jẹ́ iṣẹ́ yín ẹ gbọ́dọ̀ máa jẹ́ ẹ máa ta building material. Tó bá yẹ pé owó wà lọ́wọ́ yín building material ló yẹ kẹta. But tí ẹ bá wá rówó fi ta building material yẹn ṣé ẹ lè lọ ṣe yèyé Ọ̀ṣun. Mi ò mọ̀ ń pa ẹ̀. Ẹsẹ̀ lè lọ kọ́. Kò síbi tí mo ti fẹ́ kọ irú gbogbo orúkọ bẹ́ẹ̀ wọ́n á bọ́ sí àwọn èèyàn máa rò pé bóyá èèyàn fẹ́ gba nǹkan téèyàn mọ̀ ń pẹ́ láti ilẹ̀. Ẹ má bínú sà. Ṣé ẹ lè lọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì. Pẹ̀lú èjìyàn yìí ọba. Ẹ má bínú torí mo ṣì ní ìbéèrè tí mo fẹ́ béèrè. Àwọn iṣẹ́ tẹ̀lé ṣe mo ti ń dárúkọ yẹn o. Nígbà yàn sí iṣẹ́ pẹ̀lú mo ti bímọ tán. Kò ní ìtumọ̀ because àwọn ibi tí èèyàn bá ti kọjá láti kékeré ó lè padà síbẹ̀. Because kó má bàa di wípé bólúṣẹ́ ṣe ni. Bàbá mo dẹ̀ mọ̀ nípa káta àwọn nǹkan tí mò ń tà kí n tó kò nílé tó dẹ̀ yá lọ́wọ́ mi dáadáa. Mo ní bóyá kárí ṣẹ̀tì ọkùnrin káta torí mo máa ń kó tó máa ń pọ̀ so ó dẹ̀ máa ń yá lọ́wọ́ mi dáadáa. Àwọn anything unisex tó bá ti jẹ́ nǹkan tó wọ̀ mí tí bá ti mo bóyá yẹn ni. Nígbà tí ẹ wà ní Nàìjíríà yẹn gbogbo àwọn kan tó sọ pé tà yẹn ilé mélòó lẹ fi kọ́. Mi fi kọ́lé o but alhamdulillah. Ọ̀dà so ìkan tí àwa rí làwa sọ yẹn. Ṣẹ́dún ní ìbéèrè mi. Yèyé Ọ̀ṣun. Yeah. Bó ni mo wá ti fẹ́ kọ́ bí Yèyé Ọ̀ṣun. Ẹ bá dé Nàìjíríà a lè introduce yín sí àwọn ènìyàn tó máa kọ́ yín so that. Mi ò ṣé irú iṣẹ́ yẹn sà ṣé kò gbà kéèyàn kò gba ìlànà ìwé lọ ni. Because mi lọ sí school débi. Kò gba ìlànà ìwé lọ so iṣẹ́ yẹn ṣe rí kò ní ìdí wípé ẹ fẹ́ kọ́ púpọ̀ náà. Bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣe máa dírẹ́sì nìkan lè máa àṣẹ yẹn ti wà lẹ́nu yín láti kékeré. Ẹ kàn gbómi síta ẹ sọ̀rọ̀ sínú omi yẹn kẹ́ máa bù fáwọn èèyàn ó tán. Ìyẹn bí bóyá a ti fún yín láṣẹ yẹn náà látọ̀run wá kì í ṣe pé bóyá ẹsẹ̀ fẹ́ lọ kọ́ṣẹ́ kankan ẹ kàn lè kọ́ ewé díẹ̀ mọ́ ní but nǹkan tẹ́ fẹ́ lò gangan lómi. Ẹ kàn sọ àṣẹ sínú omi yẹn ẹ máa bù fáwọn ènìyàn. Bọ̀ nísìnyí mo lè irú building materials tẹ̀sán yẹn náà èèyàn máa lẹ́ẹ̀nì fún ni mo lè lọ́kọ̀ yẹn kí wá fi ti Ìyá Ọ̀ṣun yẹn. Gbá nídìí. So building materials ẹ lè lọ kọ́ tí ẹ bá dẹ̀ lè kọ́ kẹ́ ẹ lè wá ẹni tó mọ̀ nípa ẹ̀ kẹ́kàn sí ṣọ́ọ̀bù yẹn fún kí ṣe dandan kẹ́ jókòó síbẹ̀. Ọkẹ́ sí lórúkọ ara yín. Ẹ ṣé gan-an dúpẹ́ sà. And then tẹ́ bá fẹ́ dó oko ẹ má dóko èèyàn pupa bíi títí yín o wọ́n máa fa ìfàsẹ́yìn báyìí. Nǹkan tí ẹ mí ní pé kí n má fẹ́ èèyàn pupa. Ẹ má fẹ́ èèyàn pupa ẹ má befriend èèyàn pupa ẹ má jẹ́ kó èèyàn oko pupa wọ̀ bò yín wọ́n máa fa ìfàsẹ́yìn. Ẹ bá fẹ́ máa dún gbọ́dọ̀ jẹ́ èèyàn dúdú. Èèyàn dúdú. Mo ti gbọ́ ẹ ṣé gan-an mo dúpẹ́ sà. Ẹ ṣé sà. Ṣé ìbéèrè yín ti tán? Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. Ẹ ṣé. So tẹ́ bá ti fẹ́ sùn lálẹ́. Àwa ti wà lóru a ti wà ní
a ti wà ní aago 4 ti kọjá lọ́dọ̀ wa. Ṣé ẹ sì máa sùn kàbẹ́ ẹ̀ sùn mọ́? Màá kàn ṣe prayer nísìnyí, màá sùn díẹ̀. Tẹ́ bá ti fẹ́ sùn, kẹ́ tó sùn, ẹ máa lọ bu omi díẹ̀. Ẹ máa bu iyọ̀ sínú omi yẹn. Bá ti wá bu iyọ̀ yẹn sínú omi yẹn, kẹ́ wá gbé omi yẹn sí ibi ìgbèrí ibi tẹ́ fẹ́ sùn sí yẹn. So ẹ máa wá sùn. So nǹkan tẹ́ bá ti rí kó tó di tí oorun yẹn bá wọ̀ nǹkan bíi tẹ́ bá sùn oorun yẹn tó nǹkan bíi. Mo lè bú sírù nǹkan báyìí. Yes. No. Bí abọ́ pẹlẹbẹ, bí white plate, bí àwọn stainless plate yẹn, ẹ máa bù sí. Ó lè jẹ́ bí glass cup bírú eléyìí náà. Yes. No. O gbọ́dọ̀ fẹ̀ díẹ̀ because àwọn ẹ̀dá kan máa wá sínú omi yẹn. Wọ́n gbọ́dọ̀ rí ibi tí sanra. Bí abọ́ ìsanwó. Ẹ máa bù sí but ó gbọ́dọ̀ jẹ́ bí white àbí stainless. Kò lè mí lè rí stainless, ṣé kí n ṣe sírù nǹkan báyìí? Yẹn ti wà okay. Ó ti wà okay. So ẹ máa gbé síbi ẹ̀gbẹ́ orí yín, ẹ máa sùn. Tí oorun yẹn bá ti tó bí kan bí 2 hours, nǹkan tí ẹ fẹ́ rí ẹ máa rí tó bá di láàárọ̀ làkẹ́ wá sọ fún mi. Okay sir. Tí mi ò bá wá lè gẹ́ẹ̀tì yín láàárọ̀ là. Ní WhatsApp number mi. Mo lè gẹ́ẹ̀tì yín lálẹ́ because mo fẹ́ ṣàwọn ìrìn àjò kan ní ọ̀la. Ẹ lè send voice message. Tẹ́ bá ti jí ẹ kàn lè send voice message sí mi. Okay. Ní WhatsApp. Okay sir. Ṣé bó ṣe rí nìyẹn? Omi yẹn kí ni màá wá fi omi yẹn ṣe later? Tẹ́ bá ti wá rí nǹkan tẹ́ fẹ́ rí, ẹ ṣáà tọ́jú omi yẹn so omi yẹn náà la máa tó fi parí iṣẹ́ yẹn. Okay. Okay sir. Ẹ ṣé gan sir, yẹ kí n lọ. Olúàjà, Olúpẹpẹ, Kákáká, Integrity, Mana. Ọba ẹ káàárọ̀. Ṣé ẹ lè ṣí kámẹ́rà yín? Mo fẹ́ sáré tọ́nà ní ọba. Ọba ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àdúpẹ́ sà, ṣàlàáfíà lẹ́wà. Báwo lára yín ọba? Dáadáa ni. Ẹ káàárọ̀ sà. Kí ni mo lè ṣe fún yín? Ẹ bẹ gbàdúrà fún mi náà. Àdúrà ilé lò. Ẹ sọ̀rọ̀. Ọba mi mọ nǹkan tí mo fẹ́ sọ. Okay, kò sówó kankan lọ́wọ́ yìí. Ṣé kò sówó lọ́wọ́ yín ni àbẹ́ ẹ̀ fẹ́ san owó? Ọba ogun nǹkan dàbí nǹkan lásìkò ìgbọ̀n. Oh, wow. A ò rí yín. Àwọn holy center ò lè rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yín. Ọba èmi lélẹ́yìí. Níbo làkọ́bí ọmọ yín wà? Ó wà ní Ìbàdàn. Ìjọ́ ọ̀lẹ́ ti rí mọ́. Inú oṣù kìíní. Kí lẹ wí?
Nínú oṣù kìíní ni mo ti rí wọn. That's last month, January. Ṣé ẹ lè lọ gbàjẹ́ torí tọmọ náà? Ọlọ́run á wà pẹ̀lú wa. Mi ò ráyè gbogbo ìwàásù tẹ́ ń ṣe. Ṣé ẹ lè gbàjẹ́ torí tọmọ náà yẹn àbí ẹ lè gbà because ògo ìdílé yín nìyẹn? Ṣé ẹ lè gbàjẹ́ torí tọmọ náà àbí ẹ ò lè gbà? Ṣé ẹ lè wẹgbẹ́ àjẹ́ torí tiẹ̀? Mo lè gbà sà. Ṣé ẹ ti ní WhatsApp number mi? Bẹ́ẹ̀ni sà. Ẹ díẹ̀ mi. Okay sà. Olúpẹpẹ àjàkákáká lójú ogun lè rómi ẹ̀yẹ sódòkè onílékeré wàjà mọ́dòkè integrity. Jìjì. Ojúbọ̀rọ̀ mà gbọ́mọ lọ́wọ́ ẹ̀kúrọ́ ẹ̀yin èèyàn wọ̀nyí. Ojúbọ̀rọ̀ kò gbọ́mọ lọ́wọ́ ẹ̀kúrọ́. Hello sir, good morning, ẹ káàárọ̀. Ṣé ẹ lè open kámẹ́rà yín kó tó pẹ́ jù? Okay, mo ń bọ̀. Ọlọ́run bàbá wa, hallelujah, máa sá wa sáàrin wa o. Rárá wọn lè sá o àti má fọwọ́ wa. Ẹ káàárọ̀. Ẹ káàbọ̀ kí ló ṣe fún yín? Mo fẹ́ kẹ́ bá mi ṣe prayer mi. Ẹ máa paste fóònù tẹ máa sún sẹ́yìn. Mo ti fẹ́ sùn tẹ́lẹ̀, mo ti bá sùn. Ó ẹ wọ pátá. Mi ò wọ. Ẹ máa tún lọ wọ padà ni. Okay, mo ní láti sún sẹ́yìn. Màá ní ìdàtú sẹ́yìn kẹsì 360 ká lè wo ibi tí ogun há sí nínú ayé yín. Sí lóòótọ́. Ṣé ẹ máa lọ padà wá lọ́la? Ọ̀la. Ẹ̀bí akẹ́ padà wá lọ́la tí ẹ ò bá lè ṣe 360 lálẹ́ ìbóyá ti fẹ́ sùn. Ṣé ìyẹ̀kẹ́ ọ̀nà ẹ̀ tó mú gbàdúrà bẹ́yìn wọ bàbá mi? Bí mi ṣe tèmi rè é. Èsì záwọ̀ ni kòkòrò yìí kìí ṣe ọ̀gá mímẹ́ lọ́sọ̀ọ̀sì ẹ bá lọ́rùn tó ṣe sí. Ṣe záyọ̀ ni ọmọ ẹ̀sùn lè ní. Èkì ṣàfún yín 360 lọ́wọ́ kan ṣá. Tó bá sún sẹ́yìn tó bá ṣe 360 látó máa mọ ibi tó gun há sí nínú ayé ẹ̀. Bóyá ìdí ni o, bóyá hip ni o. Wọ́n á rojọ́ kẹ̀ níbí. Mi ò wá òòjọ́ ẹ sì mi tó bí èkẹ́yìn lè yé mi dáadáa. Ṣé òun yé mọ̀ bàjẹ́ sí i? Bàmí fẹ́ wo sólédé ẹ ti ya, ó fẹ́ wo bóyá ó ṣe déédéé gbègbègbè. Màá wá sínú ọ̀la alẹ́ sílẹ̀ mo ti bá sọ mí lẹ̀. Ọjà tó bá ti rẹ́dì kó padà wá lọ́la. Wọn kò wá dá mi mọ̀ ń bá padà wá lọ́la. Mẹ́ẹ̀ máa lè fọ o. Fọ́lọ̀ mi kẹ̀ mo ti fọ́lọ̀ wọn ti pẹ́ náà. Rédèrèdè òbò ẹ̀rí. Fọ́ádókú. Mẹ́ráyè. Ó mú gbàlà ẹ̀dọ̀là ọkàn mi. Èmi màráyè sẹ̀pẹ̀tẹ́rì. Ó mọye ìdí mo ti rí náyé. Ẹ káàárọ̀ sà. Can you open your camera? Yes sir. Kí ni mo lè ṣe fún yín? Ẹ káàárọ̀ sà. Kí ni mo lè ṣe fún yín? Sà, àdúrà ni mo ní ìtà. Àdúrà ni mo ní ìtà.
nẹ́tíwọ̀kì yín wọ́n bá àpẹẹrẹ lórí báwo lẹ ṣe fẹ́ gbọ́ mi. Mo ń gbọ́ yín sá, mo ń gbọ́ yín. Network. Mo ń gbọ́ yín sá. àdúrà lílo lẹ fẹ́. Dáàdi mi, mo ò wá lówó. kí lẹ wí. Mo ò lówó sá. Mo ní mo ò lówó sá. ẹ lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ni sá. kí ló yẹ tó tẹ fi lé ẹni tó yẹ kẹ́ fẹ́ láàárọ̀ kò tó ń sọ̀rọ̀. Dáàdi mi ìmọ̀ àwọn ti ìmọ̀. ẹni tó yẹ kẹ́ fẹ́ ẹ ti lé dànù. ibẹ̀ ni owó yín wà o. tó bá lẹ sí fẹ́ ṣe báyìí ṣe máa wá lọ́dún. Ṣé òun ò ní tì máa. ẹ wá lè sọ o because ọ̀nà yẹn nígbà yẹn ṣe ló máa ń mú tiẹ̀ bí ajá o ní ìnáwó náwó o. gbégbédè mi. Díẹ̀díẹ̀ sá. ok jẹ́ kí n sọ Yorùbá. ẹni tí ó yẹ kó fẹ́ yẹn nígbà yẹn tẹ̀lé yín kiri kò lówó lọ́wọ́ kò ló bàtà lè fojú tẹ́bẹ́lú ẹ̀. so ọkọ yín dẹ̀ nìyẹn. ṣe máa wá lọ báyìí. Mo ò lè wọ́n. ẹ mọ̀. Muslim ni àbí Christian sá. mi máa ma o bóyá kìrìsìtẹ́nì bóyá mùsùlùmí. bọ̀ mo sábà mọ̀ ọkùnrin tí mo ń sọ yìí láìpẹ́ gan bọ̀ tí ìnáwó náwó. o gbọ́dọ̀ wá. ṣé ìgbà tó bá ti wárí ìgbà tó bá ti bọ́ lọ́wọ́ sápá o. nǹkan tèmi rí ni tèmi ní rí ni ìran mi ò kí ń pọ̀. ìkóríta ibi tí òdú wà gangan ni mo ti lọ máa ń mú ọ̀rọ̀. so bó bá dẹ̀ wá ti rántí ẹ̀yìn tó bá wá mọ bó ti lè tó ìṣòro lè padà wá tó wọn nìkan nífẹ̀ẹ́ gan. pé ìgbàláyé mi mo ní tó bá ti rántí ẹni tó wà padà wá má dẹ̀ fún ẹ ní ìṣẹ́gun. wà á dẹ̀ lọ rò ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tí ò kí ń ṣe ọ̀rọ̀ tí ò kí ń sọ ọdún mẹ́ta tí ò kí ń sọ ọdún mẹ́rin. ẹ mọ̀ pé yán ogún ọdún máa ń jẹ́yàn lọ́wọ́ ni. iwájú ọba àgbáyé lẹ́wà aráyé rọrùn làwà o kò sí nǹkan táwa ò rí o. aráyé rọrùn làwà o. nǹkan tá a bá ti rí àárín nìyẹn nǹkan tá a bá rí àárín nìyẹn. àwọn holy center ló máa ń sọ̀rọ̀ sí wa létí o. I need your help. irú ẹ̀ bò. olúpẹpẹ àjà ẹ jọ̀ọ́ kí ló lè fà tí aláboyún ò ní sùn lóru. kí ló lè fà yín dókítà tó wà níbí tí aláboyún ò ní máa sùn lóru. tí aláboyún máa tọpinpin kiri. mi ò dárúkọ o. olúpẹpẹ àjà kákáká lójú ogun lè.
ìjì, integrity, olúpẹpẹ. Now we are 3:30. Ẹ tó bá fẹ́ lọ sùn nísìnyí lè lọ sùn. Bọ̀ má máa sùn ní 12. Tí o bá ti nírú ọkọ bí èmi, má máa sùn ní 12 to 3. Bọ̀ tó bá nírú ọkọ bí èmi, òun lè fara gbé. Okay? So èmi ló máa ń fara gbé tìyàwó àtàwọn ọmọ mi. So táàmù tèmi bá ti wá ń sùn lọ́sàn-án, àwọn àti jí. Wá ṣe ń ṣe safety nìyẹn. Má máa sùn ní 12 àti 3. Ogun tó máa ń gbàbẹ̀ wọlé kò easy, ó lágbára díẹ̀.